kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akéwìgbà ẹni fẹ̀tà ọlọ́run káàkiri ẹ̀pẹ́ pátá pé tẹ̀fín wo nìfọ́ èyí tẹ̀fín wo nídìí láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán mọ̀dúfù mórí mọ̀dúfù ẹlẹ́nu bí àjẹ́ tí wọ́n á gbóòórùn ààrẹ. Mo ti sọ pé tí n bá rákóró pọ̀nyàn mu bọ́lá di pé lẹ́nu àná nísìn lẹ́nu àná síjẹta mo ti fi kóró pọ̀n sómúlómọ́ lẹ́ inú ẹ̀ ti ń dùn bẹ́ẹ̀ kémi ò ní níye sọ pé ń jìbìtì ni. Mọ̀dúfù ó wá sọ̀rọ̀ à ń ṣe fídíò ìwọ náà ṣe fídíò gbówó àmọ́ sọ wípé tí ó jẹ́ pé tí o bá ṣe fídíò ní máa sọ̀rọ̀ sí fídíò tí ẹni máa sọ̀rọ̀ sí ìwọ náà ṣe kọ́ńtẹ́ǹtì mi máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba mọ́ tó ti gbọ́ Mọ̀dúfù káyí sọ̀rọ̀ tó wá ń ṣe fídíò lórí àwọn lọ́balọ́ba ó àmọ́dọ́gbọ́n ó àmọ́dọ́gbọ́n sọ̀rọ̀ sí wọn ó àmọ́ kán yọ̀lé bó wá ti ń ṣe fídíò lórí àwọn lọ́balọ́ba táwọn náà bá ti ń rí làánú mọ́ fún ọ lésì ipò ọ̀lọ́pọlọ ìfún ẹ̀jàn ẹ ti wá gbọ́ fídíò mi tó ṣe ẹ máa bá mi kálọ̀ jà ìgbà yẹn olùfẹ́ wa orí tẹ̀fín wò ní fún etí tẹ̀fín bò ní di láṣẹ Olódùmarè. kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀màdé ọmọ Àtìbà mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lálùbáríkà àbúrò yín náà ni o ẹ̀gbọ́n yín bàbá yín olólùfẹ́ ọmọ Yorùbá ṣe rí kinní kan tí mo kàn fẹ́ sọ lénìí màá kọ́kọ́ sọ ọ̀rọ̀ mi pọ̀ nítorí pé àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin kì í ṣe pé mo fi ń pọ́nra mi lé kí Ọ̀yọ́ tó lè ríyàn fín ẹ ti máa tẹ ojú Ọ̀yọ́ mọ́lẹ̀ dáadáa kí Ọ̀yọ́ tó lè ríyàn fín ẹ ti fi àbùkù kan ọmọ Ọ̀yọ́ dáadáa kí Ọ̀yọ́ tó lè ríyàn fín kódà níbi tá a ní respect dé ọmọ ọkọ tó bá kéré jù nínú ilé. ṣé ìgbọ́n tó sọ ó lọ́yọ̀ọ́ láwọn ní respect dáadáa àwọn èríyàn fín àpẹẹrẹ rẹ̀ ń bẹ lára rẹ̀ òpònú onífújíjàn àpẹẹrẹ rẹ̀ ń bẹ lára rẹ̀ ó ní kí Ọ̀yọ́ tó lè ríyàn fín wọ́n ti tọ́jú Ọ̀yọ́ mọ́lẹ̀ dáadáa ta ló ríyàn fín tó wọ ìwọ kọ́ ló jáde lóní ọdún èso lórí àkèé sórí aládé ẹ̀kan o abọ́ rẹ̀ lásán ni o olórí olóríṣà lọ ní ẹ̀sẹ̀ wo lọ ní sí ọ tí adúrà àbùkún tó fi jáde lágbórí ẹnu rẹ ẹnu yankanyankan ẹnu tí ń rùn tẹnu wọ jìmọ lágbárí ẹ̀sẹ̀ wo ní ọ ní ìsásán ọ ẹ̀sẹ̀ wo la pè ọ ní ìsásí ọ tó fi sọ pé abọ́ rẹ̀ ní o èyí kèké sọ bá abọ́ rẹ̀ lásán ni ìwé ìríyàn fín lórí ìwọ ọmọ ta Ọlọ́run yẹn sórí ẹ burú ni tí ó fẹ́ ṣe kíríkan ni òun respect èmi nìyẹn ẹ̀yin ọ̀rọ̀ ìríyàn fín bàbá Ọ̀yọ́ Túnjí ó wá kẹ́yìn ọmọ Ọ̀yọ́ ní pálásì Aláàfin Ọ̀yọ́ ibẹ̀lẹ̀ ti lu bàbá yẹn pa ẹ̀yin ìríyàn fín ṣùgbọ́n ilé lu yẹn pa ẹ̀yin ọmọ yìí ìríyàn fín nínú fídíò tó tún ṣe yìí tó láwọn àwọn Ọ̀yọ́ àwọn làwọn ní respect jù àwọn ìríyàn fín yóò tún sọ̀rọ̀ àrífín bẹ́ẹ̀ tábà sọ àwọn èèyàn sọ pé Mọ̀dúfù wọlé sí bẹ̀rẹ̀ ó yá àwọn nìyẹn wọ́n mú àbọ̀ lóun bẹ̀rẹ̀ òun lòun bẹ̀rẹ̀ kí lóun sọ ní tó sanjọ́ sí ìwọ náà tuntun sọ abọ́ rẹ̀ ni gèsò lórí ọba kíní kan lórí ọba Yorùbá ìwà àti bọ́dà báàsì tẹ́yìn pé tàn yáàkì ẹ̀yin ìríyàn fín ẹ mọ́ pọ́nyàn lé ni ìwà àpọ́nlé ń yọ lára rẹ̀. ìyàwó ilé ò gbọdọ̀ pé lórúkọ tí ó bá dìse ó sì ń ṣẹlẹ̀ ó bá àwọn kọ̀ọ̀kan tí ń fakọ sí. mo rí fọ́nrán táwọn èèyàn ń gbé káàkiri mo kàn fẹ́ clear yẹ̀ díẹ̀ ni ìyẹn kò yí orúkọ mi padà Ààrẹ Almaroof ló ń ba Ọ̀yọ́ jẹ́ Ààrẹ Almaroof ló ń control Aláàfin ṣé mi lọ́yọ́ mèsì ni sórí yín pé ṣé àtàbàtẹ̀ wá ní opportunity láti bá Aláàfin sọ̀rọ̀ ṣé kú bàbá yìí náà lèèyàn máa kú gìrì ló máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé òun bá níta lè bá bàbá wa sọ ṣó la máa bá ọba sọ anyhow. tó bá dìwọ̀ ló ń control Aláàfin ikú ọ̀lùpọ̀ Aláàfin ó jọ gàtẹ́ ó jọ gàtẹ́ ẹsẹ̀ méjì tiro ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ẹsẹ̀ méjì tiro ṣé bí gbogbo tẹ́ ń sọ mídíà náà la rí pé bẹ́ẹ̀ ṣe ń sọ náà l'Aláàfin wù ní wa ní tẹ́ ń sọ mídíà náà l'Aláàfin wù ní wa
everybody really ni now. Ó ti sọ Aláàfin dé level débi ibi tí mo sọ̀rọ̀ bí mo ń sọ̀rọ̀ sí. Ó ti sọ Aláàfin débi pé kò kí wá Aláàfin k'Aláàfin lọ party mọ́. Kò kí wá Aláàfin k'Aláàfin ó jáde mọ́. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ gan ẹ ti fẹ́nu túta Aláàfin ṣe. Ká mọ́ lo gbólóhùn ìdàkejì. Ẹ̀yin tẹ́jọ́ ọmọ Ọ̀yọ́ gan ẹ ti fẹ́nu túta Aláàfin ṣe. Àti ìwọ tó jọmọ Ọ̀yọ́ àti bọ̀dọ̀ òpònú táwọn fẹ́ joyè Òpìtàn lọ́yọ̀ọ́. Ó ti wá ń rẹ̀ yín náà ẹ ti ibi tẹ́ ti bàjẹ́ dé. Ó ti wá ń rẹ̀ yín ẹni s'Aláàfin lè yóò kẹ́kùn kiri. Bóyá sọ pé wà t'Aláàfin sọ̀rọ̀. Fògùn búra pé wà t'Aláàfin sọ̀rọ̀. Gbogbo tó ń ṣẹlẹ̀ là ń rí. Kẹ̀sí ìsẹ́yìn nìkan lẹ wà láyé. Ó sáré pé ẹnu ìsàn lára fọ́kẹ́ mu yín. Ẹ̀yin lónìí, ẹ̀yin lánàá, ẹ̀yin lọ́la bí ẹkùn apọ̀kọ jẹ́. Lójú ara rẹ orò pọpọlọ wà lórí ẹnìyẹn o. Ṣé ìyá Aláàfin bàbá ẹni bẹ ṣé Aláàfin wá ló pè ló kù gìrì bàbá èèyàn gan èèyàn ló kù gìrì gbá. Ó sáré pé gbogbo tẹ́yìn ń sọ online náà l'Aláàfin fi ń wùwà sí àwọn lọ́balọ́ba yòókù. Ṣé wá ti wá sórí mídíà ẹ mọ pẹ̀sẹ̀ntì Aláàfin fún wa bí ẹni pé inú Aláàfin ló mọ́ jù. Ẹ̀sìn inú Aláàfin ló mọ́ jù inú ẹ̀ ló mọ́ jù. Wọ́n ṣe ìwúyè Aláàfin di ọ̀la Aláàfin ti lọ Sókótó ó lọ Ìwó ó lọ Kàfàǹsà ó lọ Ìlọrin. Nígbà tí Aláàfin lọ sí ìlọ̀dọ̀ Emir Ìlọrin ó tún bá wò bẹ́ẹ̀ pé kànra bẹ̀rẹ̀ díẹ̀ ni. Aláàfin ò tí ì rà ọgbọ̀n ọjọ́ t'Aláàfin lọ sífẹ̀. Ṣé bẹ́yìn tẹ́ ń dàrú lé mọ́ mídíà náà ni. Ṣé bọ́rọ̀ inú yín náà l'Aláàfin gbọ́. Àtàwọn àti tẹnubọ̀dá Àbáàsì. Aláàfin wá lẹ́yìn ó kù gìrì bá sọ̀rọ̀ tí wọ́n bí wà t'Aláàfin ti mọ́ sọ̀rọ̀. Ó rìn yín ni kò tí ì já yín jẹ. Nígbà bá já yín jẹ tán yín tẹ́ ẹ fẹ́ lẹ̀ Yorùbá yẹn gan yín tẹ́ ẹ fẹ́ tẹ́ fi dalẹ̀ irú ẹ sọ ẹ jẹ́ ń gbọ́ wájú. Mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé orúkọ ló ń roni olórúkọ Ààrẹ Almaroof yẹn. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ mi ò ní ṣépè o àmẹ́nu mi ò ní gbófo. Ẹni kọ̀nà tí ń bá ti rí báyìí wọ́n ní ààrẹ ló dá wàhálà lẹ̀ ààrẹ ló ń ba ayé Aláàfin jẹ́ ayé Aláàfin ò lè bàjẹ́ láyé àfi táyé tí ń bá máa bàjẹ́ lókù. Ní tó máa wá ń yà mí lẹ́nu màá sọ òkò yìí sí àwọn ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni ìtọ́ bá máa bínú ó lè bínú o mo ti dákẹ́ tó. Ṣé ẹ gbọ́ o ẹni tó sọ̀rọ̀ síwájú lẹ́ẹ̀kan wípé Àwùyọ́ àwọn èríyàn fín Ọ̀yọ́ àwọn èríyàn fín lónìí àwọn Aláàfin lọ́wọ́ báyà wọ́n ní Almaroof lọ́wọ́ báyà Aláàfin jẹ́ ó láfi táyé yín ó bàbá jẹ lókù. Ọ̀yọ́ èríyàn fín ṣùgbọ́n ẹ mọ́ sí pé ó wá fẹ́ sọ̀kò sórí àwọn ọmọ ọ̀fẹ́ ẹ̀yin tẹ́ èríyàn fínú o conversation tó yín tó sọ̀rọ̀ tààrọ̀ báyìí kí ló tún kọta àwọn ọmọ ọ̀fẹ́ ń bẹ̀. Akú ọ̀fẹ́ ṣe dáadáa kí ló tún kọta àwọn ọmọ ọ̀fẹ́. Níjọ́ tó dọ̀rọ̀ yìí lẹ̀ tó dọ̀rọ̀ òfò yìí lẹ̀ Ọ̀ọ̀ni náà ló tahùn sí yìí kí ṣe bàbá rẹ̀ ní. Àwọn ọmọ ọ̀fẹ́ ló tún wá rámú lónìí. Ẹ já gbọ́. Mi ò wá fẹ́ dákẹ́ mọ́ àmọ́ èmi ní garanti pé mi ì tí ì fi èébú kọ̀kọ̀ bú Ọọ̀ni rìṣà àmọ́ ẹnikẹ́ni tó bá wá níbi tí mo ti bú Ọọ̀ni rìṣà ní abojú àbábomú kán jáde kán sọ fún mi. Abọ́ rẹ̀ ni Ọọ̀ni Ọ̀ládé abọ́ rẹ̀ àwọn àbá yín ni èmi ò sí èbú oríkì Ọọ̀ni ni olọba tí Ọ̀ládé tí ń bọ̀ rẹ̀ kí oríkì tiẹ̀ ni òpònú aláyé eru yé ń gbọ́ wèrè iwájú. Yorùbá ní ẹjọ́ làbó ògùn rò kán mú proof bẹ́ẹ̀ wá íńtánẹ́ẹ̀tì sáà ni mo ti sọ̀rọ̀ ẹ sọ náà. Àwọn Awíkoko ń sọ̀rọ̀ s'Aláàfin èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn ọmọ Yorùbá kí ló dé tẹ́yìn ọmọ Ilé-Ifẹ̀ ń jùkò àwọn ọmọ Ọ̀yọ́ wá ju Ògúlùntù ẹ wá bí ní pé kọ́yọ̀ káwọ́ gbéra ṣe rò pé àfẹ́ràn Aláàfin wa ni. Wọ́n ti kó bá Aláàfin o wọ́n máa yọ Aláàfin o wọ́n máa yọ Lágbájá ṣé bó ṣe yọ àwọn bàbá tí ń lóye nìyẹn. Iṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ rò pókàn easy láti kàn ní ẹ máa ṣe gbá kan ó ti kó bá yọgọlú ẹjọ́ torí Ọlọ́run máa tún ọ̀rọ̀ mi sọ. Yé ètè clear kó tó rí jìnnà ó sọ pé wọ́n ní wọ́n yọ Láàfin o wọ́n ṣe gbá kan wọ́n ṣàwo kan o ṣé ẹ rò pé bẹ́ẹ̀ ló ṣe rọra àti yọ yan ni ọ̀gbẹ́ni Aláàfin àti under chairman local government ló wà
Ṣèyí Mákindé kò fẹ́ fìtàn burúkú balẹ̀ ni àwọn ìtàn kan táwọn Awólọ́wọ̀ àwọn kan tó lọ ti fi balẹ̀ tó jẹ́ pé bí ọ̀rọ̀ láàrin Aláàfin àti gómìnà gbà yẹn náà ni tani jẹ́ pé wọn ò lè yọ táwọn ò lè yọ wọ́n á sọ wípé àwọn Ifẹ̀ wọ́n ṣe ń disrespect Aláàfin wípé àwọn náà ń bọ́ láàfin táyàn ọmọ Ọ̀yọ́ bá ti wá sọ̀rọ̀ padà wọn àmọ́ bínú torí irú Awíkókó tí ń bọ́ láàfin Awíkókó nígbà tàbí kókó dé ńgbà yẹn tọ́ iṣu Aláàfin ṣẹlẹ̀ Awíkókó ló wà ní coronation Aláàfin nígbà ní coronation Aláàfin yẹn dẹ̀ ní wọn ò pọ́n ọ̀ nílé wọn ò tiẹ̀ mẹ́ṣẹ́ orúkọ ọ̀ ní rárá wọn kàn kí ọ́ ní máa wọ̀ bá ní Awíkókó wá ṣe fídíò nígbà tí adélé láti kìíní yẹn táwọn náà ṣe fídíò lórí ẹ̀ pé bọ́n ṣe kí Ọọ̀ni yìí wọn ò pọ́n ọ̀ nílé dáadáa o gẹ́gẹ́ bí ọba yín gẹ́gẹ́ bí ọba ọkọ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ó yẹ kó pọ̀n létùbà ń lọ ntọ́ ni sọ nìyẹn ntí Awíkókó sọ nìyẹn nígbà tí bàbá Ọ̀yọ́ tún jí náà dẹ̀ ní Awíkókó ṣe program lórí ẹ̀ mo ṣe program lórí ẹ̀ bàbá Sokoti ṣe program lórí ẹ̀ a torí pé a nífẹ̀ẹ́ ṣókè ìjọba lè torí pé òun nífẹ̀ẹ́ èèyàn kẹ́ni wọ́n wá lu ẹnìkan pa kíjọba wá fọ́ra lórí kókó àfilẹ̀ pé akutì nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ẹ̀yin nífẹ̀ẹ́ èèyàn tó wá ti wá wúwa ìdá kẹ́ wá mọ̀ sọ ṣé mi tá Awíkókó sọ nìyẹn ìwà sọ ní ìsìnkú Awíkókó ń bú Aláàfin nígbà tí wọ́n lọ sí pálásì ọba olówó kúta tí ẹ̀rí tó fojú Aláàfin ẹ̀rí tí àwọn lòǹgàrí Aláàfin tálàfin kó sẹ́yìn ẹ̀rí tó fojú Awíkókó wí mbẹ̀ tán fa bẹ́ẹ̀tì jàmọ́ nídìí wọ́n ti ń rọ́ọ̀fù Awíkókó tó ti rún ogun aṣọ ẹ̀ kó rí pé ọba olówó kúta wọ́n á ní kó lọ gbé Awíkókó wá táìpé àwọn security ibẹ̀ yẹn ló ṣèwà Awíkókó lọ́wọ́ àwọn dògárì tí ń tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ ìwọ ò rí gbogbo yín àbí ṣùgbọ́n tí èèyàn kan bá ti wá ṣẹlẹ̀ nípa t'Aláàfin ẹ̀yin ìfẹ́ kéèyàn sọ̀rọ̀ lọ́bẹ̀ Aláàfin ló ṣe gbogbo àwa yòókù lẹ̀ àbí tí ó bá wá láti igun Aláàfin tí gbogbo àwa ọmọ Káàárọ̀ Oòjíire la wá láti igun Aláàfin ibìkan tí gbogbo alẹ́ tọ́ka sí ní Ifẹ̀ àwọn kan ó tọ́ka sí pé àwọn wá látọ̀yọ́ àwọn kan ó tọ́ka sí bẹ́ẹ̀ bá lọ bèrè lọ́wọ́ ọ̀ràn yẹn tẹ́ sọ pé Ifẹ̀ ló náà ti wá ṣé irú ìfẹ́ wọn wá ló yẹ kí gbogbo wọn sọ pé ó fẹ́ sòkò sí fẹ́ adìẹ tó ń tọ̀ sí sàásùn sáà kò sáré ara rẹ̀ ní bàjẹ́ ni Ifẹ̀ wa ni ìwà wa sọ̀dọ̀ ẹ̀ wa lọ́wọ́ fi ta yín wẹ́wẹ́ sòkò sí fẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ ń ti Aláàfin ni o bí Aláàfin ló sì ń tì yín ni o ẹ mọ̀ tìra yín lọ báwọn gbọ́ pé tó sọ pé kò sẹ́ni tó wọn ò lè yọ Aláàfin ẹ ṣáà ṣe mẹ̀dọ̀ tí ẹ gbọ́ ẹ ṣe mẹ̀dọ̀ tí ń gbọ́ wájú. ọmọ Ọ̀yọ́ ni mí ojúlówó ni mí kọ̀ǹfàmù ni mo ti ní mi ní sinmi fún yín mọ́ torí mo sinmi orúkọ mi tẹ wá tọ̀ka tẹ̀ ń tọ̀ka yẹn kúkú jẹ́ kájọ máa sọ bọ̀ àwọn tó bá lọ́pọlọ wá mọ̀ pé ààrẹ right mi ò lè dákẹ́ fún yín o mo ti dákẹ́ tó most especially ẹ̀yin ọmọ Ifẹ̀ àtàwọn bloggers kọ̀ọ̀kan tí ò kàn àwọn bloggers mi tó yẹ pé ọba àlú yín gbìjọba àlú yín ìgbàṣírí ọba àlú yín jáde ẹ ti mọ̀ pé revenue l'Aláàfin tẹ́ ẹ bá fi picture Aláàfin tẹ́ ẹ fi picture Ààrẹ Almaroof sí kò sẹ́ni tó máa wo show yín ẹ tí àyè lóṣù kọ̀ọ̀kan wòye viewers tẹ́ ẹ ní one stupid woman ojú yọbọ Mabel màá fi picture ẹ̀ sí Mabel náà jáde ó tún lọ gbé picture mi ó tún lọ sọ̀rọ̀ ìpè kìnnìkan ọ̀rọ̀ tí mo ti sọ láti January 11 tí mo ti apologize fún Ọ̀nìrìṣà mo rò pé orí yín burú gbogbo yín. orí bàbá ẹ burú ó lọ́rọ̀ tóun ti sọ tóun ti apologize asọ̀rọ̀ sọ bótò asọ̀rọ̀ kó jẹ ọ̀rọ̀ tó ti sọ sábẹ́ Ọ̀nìrìṣà tó ti apologize sọ̀rọ̀ wọn atẹ́lẹ̀ nísìn tí o sọ pé ọmọ Ọ̀yọ́ ni ọgbọ́n ẹ̀ rí yàn fín ọ̀rọ̀ tó wá sọ yẹn ohun tó wá tẹ́lẹ̀ ní tó ti wà ní gbogbo yín ó ti wà ní gbogbo yín lọ́yọ̀ọ́ ó ti wà ní gbogbo yín ìgbéraga òfò ní ẹ̀yìn tó náà bá yẹ sọ̀rọ̀ yóò mọ̀ bá ìbọ̀dì sọ̀rọ̀ bí ẹni pọ̀ lójú gbogbo yẹn lọ yóò bá ìbọ̀dì bí ẹni pọ̀ lójú gbogbo yẹn lọ àwọn tó tiẹ̀ ní fún ilé ìkànnà gan wọ́n mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìbọ̀dì sọ̀rọ̀ pẹ̀lú respect ni mọ́ já sọ̀lá nìyẹn olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ìbọ̀dì láyé lọ́bẹ̀ kúfẹ́kúfẹ́ ni Ìgbòho tó sì ní fún ilé ìkànnà nù o táìpọ̀ ògùn tún wà lẹ́tàrà
táyì kò sí nǹkan tánì kankan lè fi ṣe táwọn àgbàlagbà bá lọ bẹ̀ yóò bẹ́ kúbẹ́kúbẹ́ ni ṣé bẹ́ẹ̀ nìyẹn ìwọ gbogbo ẹ̀ ló fẹ́ mọ́ jù lọ ó wá sọ wípé ẹ̀yin tó ṣó tiẹ̀ tí wọn bá tí rí fọ́tò ṣó tiẹ̀ àti fọ́tò Aláàfin nínú ṣó wọn mo ò rí ṣó ṣe yẹ̀ǹdẹ̀rìn amọ̀kùn mẹ́kọ̀ọ́ ọmọ fídíò tèmi sí láàrin ọ̀sẹ̀ kẹ́ẹ̀ tó rọ Aláàfin yín dé èmi ò sọ̀sọ̀ Aláàfin o kẹ́ẹ̀ tó rọ Aláàfin yín dé àwọn òtí ẹ̀ sí fídíò rárá ti wa sí fídíò rárá kẹ́ẹ̀ tó rọ Aláàfin yín dé láwọn òsì fídíò àtọ̀wátọ̀ láì wá ń jó ni àbá wa ń pààlọ̀ kí kó tó di pé ọ̀rọ̀ yẹn kàn máa ń dùn mí gbogbo wa ń dùn mí torí àdínní láti bẹ̀rẹ̀ gbogbo àwọn tara support Aláàfin yẹn bẹ́ẹ̀ lèmi náà wá mídíà ni mò ń ti fọ́nkán Ifá ló mú kíríkà ló mú ẹ má jẹ́ sọ̀rọ̀ pọ̀ jáde. ó tẹ Ọọ̀ni lójúmọ́lẹ̀ so Aláàfin yẹn ni kò máa rí fín èmi ò tọ́ ní lójúmọ́lẹ̀ èmi sọ̀rọ̀ ni mò ń tún sọ tó tó bá jáde sí mi kọ́ lọ chẹ́ẹ̀kì ẹ̀ mò ń tún sọ ni pé Ọọ̀ni nǹkan tí mo sọ wọn pé mi ì fẹ́ sọ mọ́ torí kó tún má máa ká akọ bọ̀ nǹkan tí mo sọ gbogbo ilẹ̀ mọ́ ẹ má wàá máa wo àtàmọ́. àlọ́ dẹ̀ ni ẹ́ ò dẹ̀ ní ẹ̀mọ̀ orúfù kò sí sọ́pọlọ lórí ẹ báyìí tí ò gbọ́n tó ń sọ ni ó ní nǹkan tó sọ yẹn méje tuntun sọ bó o tán lójúmọ́lẹ̀ ó mọ ò mọ̀rọ̀ gbé kalẹ̀ o ókè ó ní nǹkan tó sọ yẹn o ti apologize ó tún wá ní nǹkan tó tún sọ yẹn náà ẹ̀wọ̀n ò fi tán lójúmọ́lẹ̀ tẹ́ ó dájú nǹkan kẹ́sì tún wà nú ẹ̀ nǹkan kẹ́sì wà nú ẹ̀ ní tó sọ yẹn o sì dúró lórí ẹ̀ ẹnu ti fẹ́ gbé ẹ tún tọrọ yẹn gan sọ ibi ọmọ abẹ́rẹ́ lásìlásì kíní yẹn ti wà nú yín tipẹ́ látìgbà tí Ọọ̀ni sì ti lọ bá tẹ́yẹ Ògún sì ti lọ bá Lámìdí Adéyẹmí lèmi rò pé gbogbo ọ̀rọ̀ yẹn tiẹ̀ ti tán ó ti lọ kó kálukú kó fìfẹ́ mọ́ yanjú ẹ̀ lókù ṣé gbogbo àbùkù tí wọ́n ń gba gbímọ̀ Aláàfin kọjá yìí tí wọ́n á kán Aláàfin lé mọ̀rùfù kan sílẹ̀ pé ìsọmọ Ọ̀yọ́ ṣé gbogbo àbùkù tí ń gba gbímọ̀ Aláàfin kọjá yìí tí wọ́n ní wọn lọ patí wọn ò náwó sọ́láàfin àwọn lọ patí kò kí Ọọ̀ni dáadáa bàbá Ọ̀yọ́ tó jí wá àlùpàlẹ́ fi ṣe Aláàfin ló yẹ kó fi ọba àgọ́ ọjà jẹ Ṣèyí Mákindé fi jẹ àbùkù kan wọn ò rí nǹkan ṣe sí Aláàfin ó kọ lẹ́tà sí gómìnà òun kọ lẹ́tà fún 48 hours wọn ò gbọ́dọ̀ fi àgọ́ ọjà jẹ ó kọ lẹ́tà sí Supreme Court ó dójú tirẹ̀ bọ̀ mbẹ́ ni Ṣèyí Mákindé fi àwọn tí ó jẹ fi jẹ wọ́n ní wọ́n wá sí wọ́n fẹ́ kún sí àmà lọ́ba Aláàfin yarí bu àbùkù yẹn ti pọ̀ jù ẹ̀yin lẹ̀ ń fa gbogbo àbùkù tí ń kọjá ní gímọ̀ Aláàfin yìí wọ́n ní alágẹmọ tó ní gẹ́gẹ́ gúnpá abẹ́lẹ̀ tàṣí ọ̀pọ̀lọ́ tí ń san rẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin tó àmì ìdí ẹ̀lẹ́lẹ́ bá Aláàfin sọ̀rọ̀ pé gbogbo kìíní ní tí kú tán lọ́dún eégún Ṣèyí Mákindé ó pọ̀ kò lọ sọdún méjì mọ́ ṣùgbọ́n láàrin ọdún tó kù yẹn ó lè kọ ìtàn 100 years mi táà ní rán tán ìtàn táwọn tàná kọ́ láti rìn ṣé gómìnà tó wá fi Aláàfin jẹ sóun ni yóò ṣe sùúrù fún Aláàfin ni àbá Aláàfin tí táyé pé gómìnà tó wọ́n pè gómìnà ló fóun jẹ ló yẹ kó ṣe sùúrù fún gómìnà ẹ̀yin sábà ń púṣẹ̀ ó dàbí ẹni pé ó nìyẹn kan táwọn ọmọ òfin fẹ́ gbà lórí kí wọ́n yọ Láàfin lórí k'Aláàfin kó mọ̀ rí ìjọba yẹn ṣe gbádùn ó dàbí pé ó nìyẹn kan táwọn ọmọ òfin fẹ́ gbà lórí ẹ̀ ẹni gómìnà lè fa àwọn tó fi jọba àwọn ọba àgọ́ ọjà ẹni gómìnà lè fi wọ́n jẹ gómìnà fi wọ́n jẹ kí wàá ló tẹ̀yìn jáde látàpèrè Aláàfin lọ́yọ̀ọ́ kí lẹ rí ṣe sí nígbà tí mo ti ẹ̀rọ pé káwọn dòǹgárì kí wọ́n lọ lu gómìnà fọ́ lójú ni àbẹ́rẹ́ sí pàánù Ààrẹ Ọ̀nà Kakanfò kó lọ gbórí gómìnà wa ní tí mo rò pé ẹ̀sẹ̀ nù kí lẹ rí ṣe sí lẹ́yìn sí báyìí. ń gbé wájú jọ. kẹ máa fẹ́ máa yí ọ̀rọ̀ kí ló kàn yín pẹ̀lú ààrẹ olóńgbò ọjọ́ jẹ́ kí n bàjẹ́ bàámọ̀ ọdún tèmi mọ̀ pé mò ń jà fún olú bàbá mi ni and I will continue doing it tọ́lọ́jọ́ máa fi dé mi ṣe ọmọ àlè ẹ̀yin ní spíkà ẹ mọ̀ pé ààrẹ ní spíkà Ọ̀yọ́
ẹ wá ń wọ̀nà pé tẹ́ ẹ bá ti fi lè pa ẹnu ààrẹ yẹn jẹ́ àwọn èèyàn ò ní gbọ́rọ̀ mọ́ irọ́ lẹ pa kò sí dẹ́ lè ṣe fún èmi o wọ́n wẹ̀ mí dáadáa Yorùbá ni wọ́n wẹ̀ mí dáadáa mo mọ Kùránì mo bá òun ní Kùránì rìn dáadáa so gbogbo nǹkan tẹ́ ẹ bá máa ṣe ẹrù kẹ́ tó máa ṣe èpè tẹ́ ẹ bá lè ṣe fún ọmọ yẹn má ṣe fún Aláàfin àmọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ń bínú bàbá yẹn láì jẹ́ pé ó sọ Àràfin kan síta tẹ́ ẹ wá ń sọ pé kò ní lopo bàbá ẹ̀ ọjọ́ kíjọ́ táwọn ọmọ yín bá ti ṣoríire wọ́n máa takò wọ́n níwájú àtẹ̀yìn ni kódà tó rí ire ọmọ yín bá kú díẹ̀ báyìí ó máa jábọ́ lọ́wọ́ ni ìyẹn lẹ́yìn tẹ́ ń bá Aláàfin jà kò mọ̀ yín rí. gbẹnu sọhùn ṣé wọn lábíàmọ èsì pè ní nígbà tí ìwé ti ẹ ṣàbíàmọ àbí àgbàǹwọ àwọn olóhùn sọ pé fún táwọn tó ń sọ wípé wọn sọtẹ Aláàfin ó gbà pé olówó abikuru níṣẹ Aláàfin ni gbogbo wọn ló nífẹ̀ẹ́ Aláàfin gbogbo wa pátá nífẹ̀ẹ́ Aláàfin ó wá Aláàfin ò sọ̀rọ̀ Aláàfin ò sọ̀rọ̀ wọn ní action is speaker than voice àbí làwọn elébo ti máa ń pè action speaker louder than voice ẹ wo gbogbo nítorí àtà lọ bí ọ̀yà Aláàfin ò ṣe báyìí Aláàfin ṣe báyìí ó lọ pátí kò ṣe báyìí ó lọ tó wá dìgbà tí ìbá tó sọ̀rọ̀ ni tó dìgbà tí ìbá tó sọ̀rọ̀ gbogbo ìwà yẹn náà gbogbo ayé ló ń rí ṣé ẹni tó wá ti wá rí ìwà kan nípa Aláàfin tó wá gbá sí mídíà tó wá pè wọ́n sákèésì ṣé ìtumọ̀ rẹ̀ ni pé wọn ò fẹ́ k'Aláàfin ó lopò àbá rẹ̀ pẹ́ ṣé ẹ bá a ṣe máa fi sí mídíà tá à ń pè ní sákèésì báyìí lójú tiẹ̀ wọn àfẹ́ k'Aláàfin ó lopò àbá rẹ̀ pẹ́ ni. inú kákìyìn lọ nísìn kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ ṣe mẹ̀dọ̀ àti kẹ́ ẹ mọ́ gbọ́ kìlọ̀ kẹ́ ẹ mọ́ tọ́jú lẹ̀ mọ́lẹ̀ kẹ́ ẹ mọ́ tọ́jú ayé máyé lọ kí ṣe ìbá gbé wa lọ bínú kó ìta lérò kó lè ṣe kó wá lọ sí sẹ́yìn wá ló dáa ni àbí kẹ́ra gbọ́ kìlọ̀ jẹ́ kí wọn ra fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ojú ọ̀run tẹ́yẹ fún láì fapá kanra gbọ̀wá bí òun sọ bọ́rọ̀bọ̀rọ̀ òun ṣépè ẹ̀mí o òun ní fìràkú o òun ní Kùránì kíní kẹ̀kẹ̀nìkẹ́ o dẹ̀ndẹ̀nẹ̀ òun Kùránì ẹ̀pù tá ń Kùránì ẹ̀pù ọ̀dẹ̀ Kùránì ìwọ̀n ń lò bó bá tán ẹ jẹ́ kí n gbọ́ Muhammadu tó kọ Kùránì ilẹ̀ gan jẹ ó jẹ méjèlé sọ́lẹ̀ lásán tá ń Kùránì rẹ tá ní Kùránì yẹ ẹ̀pù ọmọ ọba Saudi 20 years ló kó mà lámà ló lé Muhammadu ó lè 20 years kó bá tún padà kú ni lọ́wọ́ ọba Saudi Kùránì tí ó wọ́ọ̀kì fáwọn ènìyàn wá sọ pé ìwọ ní tí a ò rí Kùránì náà tán rà rẹ̀ òpònú tẹ́ a ti lọ sògùn tán kọ̀rọ̀ tẹ́ a ti sín sísẹ tẹ́ a ti sín tẹ́ a jẹ jíjẹ ẹ àmọ́ kó lé Kùránì lọ ìwọ ní Kùránì ó ní tí a òpònú. òmò yín kò lè fẹ́ mọ̀ yín and I will continue speaker ni mí fún bàbá mi rẹ̀ ní dákẹ́ àwọn ọmọ àbúrò mi náà ti bọ́ta ẹ̀yin lẹ kẹ́ran kó lọ́gbọ̀n ele data kútẹ́tẹ́ ìbú yẹpẹ sí ẹ ti ń sọ̀rọ̀ wọn ò pé a lè fa rẹ nìkan lẹ everybody náà ti jáde àwọn náà rí revenue láti rówó ṣèbẹ́ yìí rówó lórí ẹni gbogbo yìí tẹ́ ẹ jáde mo rí bọ̀ máa tún ọ̀rọ̀ mi repeat. tó ń gbọ́ gbogbo yìí ti jáde lórí àwọn àbúrò tẹ́ náà ti jáde ṣèbẹ́ yìí rówó lórí ẹni òkúta àwọn rí lórí ẹ àbí tí wọ́n bá ṣe fídíò akẹ́ YouTube ló sanwó fún àbí Facebook ó bà ní hello YouTube yìí fowó yín o ẹ kó àpò padà o èmi ò fẹ́ o mo ti wà ókè o òkúta wọn ní lórí ẹ òkúta ni wọn ní lórí ẹ ọdẹ. Ọ̀yọ́mèsì sọ̀yọ́mèsì àwọn disagree kí Ṣèyí Mákindé má fún àwọn ọba kan ní adé àwọn olóyè kan ládé bọ̀ kí wọ́n má dé Ọ̀yọ́mèsì ládé so gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ àtàwọn ẹlẹ́nu gbádégán àtàwọn oníkọ̀ìnkọ̀ìn lórí àtàwọn aláṣọ ìrókò pátá kan àtàwọn onímọ́tò tí ò ló nǹkan kan tó wà ń lu yìí àwọn míì fẹ́ dárúkọ tọkàn jáde mẹ́bẹ́ ọ̀nà náyà àbẹ́ ọ̀nà núgà tó wà ní Dallas. àwọn olálásọ ọ̀pá kan èrò kan àwọn bòmí àwọn ẹ̀mẹ̀wá àwọn alálẹ̀ ẹ̀pọ́n tí mọ́tò Aláàfin àwọn tí wọ́n taṣọ ọ̀pá kan ó sì tún búra rẹ ọkùnrin ọ̀wá làásùn yìí ó sì tún búra rẹ ṣé ẹ̀yin Ṣàngó lálẹ́ ẹ̀pọ́n lọ́sọ̀ ọ̀pá kan wọ́n sáré taṣọ ọ̀pá kan èyí tí mo ti fọláàfin àná wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lórí bàbá wa dé wọ́n sáré àwọn Aláàfin fẹ́ jókòó wọ́n sáré taṣọ ọ̀pá kan wọ́n sáré aṣọ tí ó kọ̀ fún àdá kan tí wọ́n gan
wọ́n ń ta wọ́n ṣe gànàgànà wọ́n ṣe gànàgànà gànàgànà ìwọ náà ṣe kiri ọ̀nà ìní ṣe gànàgànà ó ti bọ́ mọ́ ọ lọ ó ti bọ́ gbọ́dọ̀kan rẹ̀ yẹ fún díẹ̀ yẹ tó fún díẹ̀ sí mo máa ṣe fídíò kó lè bá dùn ẹ́ ni o gbọ́n máa ṣe kó lè bá dùn ẹ́ ni ó láwọn àtàkì aláàfin o kò ní sókàn àpẹẹrẹ aláàfin o bọ̀tọ́ láàfin bá tí a bá rí yẹn kan tí ó fẹ́ dàbí ó yẹ ó fẹ́ tàbùkù aláàfin tá a bá rí a sọ pé aláàfin ètè ṣe yìí ẹ bá sì tún ṣe báyìí o lójú èyí tẹ́ aláàfin bá ṣe nǹkan tó bá advice aláàfin lójú tí wọ́n ti bọ́ aláàfin nù àtòbí mọ̀ ṣe bá wí. olóṣó tó o ṣe kúrò ní Maryland ní Washington tójú ṣe tiẹ̀ tó kúrò ń bẹ̀ wo bó ṣe rí o tún bọ́ta fún mi àmọ́ mo ti mọ nǹkan tí máa ṣe fún yín bọ̀ tí kọ́tà máa ṣe sí ni pé ẹ jẹ́ kí gbogbo àjọ tá ẹ jẹ́ ká gbé péjì ara wa wálẹ̀ káwé ní tó máa dùn nínú wa kí gbogbo wa máa gbé péjì ara wa wálẹ̀ nǹkan tí máa bẹ̀rẹ̀ sí ṣe fún yín nìyẹn ẹ máa gbé píṣọ̀ mi kẹ́ ẹ máa sọ̀rọ̀ burúkú lórí mi ẹ jẹ́ àjọ gbé péjì ara wa wálẹ̀ káwé ní tí ó rówó lórí ẹ̀ káwé ní tí ò rówó ẹ jẹ́ ata tẹ́tẹ́ yẹn wo ẹ̀yin wèrè orí yín burú Ọ̀yọ́mèsì kì í jọba. sẹ́ẹ̀rí ẹranko ọgbọ́n tó máa dá nìyẹn o àwọn náà gbé Facebook page Awíkókó àwọn ni wọ́n gbé wálẹ̀ ọgbọ́n tí wọ́n ń dá nìyẹn wọ́n ti report Facebook page mi bó ṣe wà yẹn ó ní platform Mọ̀rúfù ní platform táyé pé gbogbo àwọn followers ẹ̀ náà jọ wà ń bẹ̀ àtàwọn ọmọ Ọ̀yọ́ yóò kọ̀ sọ fún wọn ni pé yá ẹ lọ sí Facebook ẹ lọ mọ report page báyìí wọ́n á lọ mọ report wọ́n dẹ̀ report page Awíkókó wọ́n dẹ̀ gbé page Awíkókó wálẹ̀ so ìwà ìkà tí wọ́n ń wù ìwà ìdá tó ń wù ìwà òpònú tó ń wù ṣe bó Muslim ti mọ lórí báyìí náà bó làwọn people ti mọ lórí báyìí bẹ́ẹ̀ náà nígbà kan làwọn Muslim yẹn náà kúrò àwọn jọ TikTok náà lọ report TikTok àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ní wọ́n gbé wálẹ̀ ó jẹ́ pé gbogbo nǹkan tí ẹ ronú bí èèyàn ẹ sáà mọ ronú bí ẹ kàn wáyé bí ẹranko ogi lálọ́ láàárọ̀ kàdé lálẹ́ ẹ kàn sáà wáyé òun sáà ẹ kàn wáyé òun bí Sunday tí ọ̀dà ẹ wáyé òun bí Jímọ̀ tí ẹ bàjẹ́ ìwà tí wàá rò pé best thing ni pé ó kẹ̀ sí tẹ́nì kan sọ̀rọ̀ against any media best thing tó lè ṣe ni pé kó sọ àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ gbogbo ẹ̀yẹ lórí gbúlálẹ̀ ńpọ́n lórí lálẹ́ ńpọ́n tó wà tó fún wọn kó mọ report page yẹn bẹ́ẹ̀ report page Awíkókó tán gbé page Awíkókó wálẹ̀ nìyẹn ní Facebook tó ti rí torí pé fúnra ẹ̀ náà ló fẹ́ ara ẹ jẹ́wọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ sì mọ́ pààyàn létí ẹ mọ́ ní respect kódà ẹ̀yin wáyé dájú láyé ẹ̀ ríyàn fi ẹ̀yin ọmọ Ọ̀yọ́ yóò ṣe dá fún yẹn lẹ́mọ́ wá ìwà bí ó ṣe bàjẹ́ fún yàn ṣùgbọ́n ẹ lè gbé péjì yẹn wálẹ̀. Ọ̀yọ́mèsì kì í jáde bàbá mi Sàámù advice mi sí ni pé ẹ lọ gbé adé wọn àtọ̀pá tó gbé fún yín àti pépà tó gbé fún yín ẹ lọ gbélẹ̀ fún wọn àní bú yín tó rọmọ Ọ̀yọ́ là wa àdẹ níbi tá à ń lọ àdẹ gbọ́dọ̀ má rìn sílùú. ṣe ẹdúró sí ọba ìmọ̀ràn ṣá ẹjọ ṣe ọ̀rọ̀ tọrọ ọ̀rẹ́ tẹ̀ ń gbọ́ sójú ọ̀rọ̀ ọlọ́pọlọ ọba tí Ṣèyí Mákindé gbádé fún Sàámù wọn ní bàbá mi Sàámù ẹ lọ gbádé wọn lẹ̀ ẹ fi sàtífíkẹ́ẹ̀tì wọn lẹ̀ ẹ lọ fọ̀pá àṣẹ tó gbélé yín ẹ lọ gbélẹ̀ àwọn láìkì yín Ọ̀yọ́ ṣe ilé Ọ̀yọ́mèsì dádé ẹlẹ kò lè dádé lábí Aláàfin ó yẹ kó advice Aláàfin náà pé ṣé bẹ́ẹ̀ tó gbé ọ̀pá àṣẹ gbé sàtífíkẹ́ẹ̀tì fún Aláàfin òun náà ló gbé fáwọn bàbá Sàámù náà advice Aláàfin náà k'Aláàfin náà Aláàfin àti Ṣèyí Mákindé ìjàkú ti wà Aláàfin sọba Aláàfin ẹ lọ bínú gbé adé tí Ṣèyí Mákindé gbé fún yín ẹ lọ bínú gbé lẹ̀ ọ̀pá ẹ tí Sàrúkà gbé fún yín tó fún yín Ìbàdàn ẹ gbé lẹ̀ sàtífíkẹ́ẹ̀tì Ṣèyí Mákindé fún yín Aláàfin ẹ lọ gbé lẹ̀ jàre kẹlẹ́ ṣe mọ́ wò advice ẹ bó ṣe rí sí bí ó ṣe lára àbáyẹn náà nìyẹn nígbà wọn pò ní tẹ̀lé ẹni dọba ó ti wá dọba wọn ti wá fojú ọba wò wọn ti fún lọ́wọ́ ọba wọn ní bàbá mi Sàámù ẹ lọ gbé lẹ̀ ní k'Aláàfin náà lọ gbé tọwọ́ wọn lẹ̀ wọn sọ fún Ṣèyí Mákindé pé sàtífíkẹ́ẹ̀tì yín ni ìjà Aláàfin mọ́ ọ̀pá àṣẹ ni ìjà Aláàfin mọ́ kó wo bí ó ṣe rí lára Aláàfin kó tó advice àbáyẹn kó lọ gbádé lẹ̀ ẹnà kú ni bọ̀bọ̀ yìí. adé Ṣèyí Mákindé ẹgbẹ́ fún tẹ́ẹ̀bà gbadé adé ó gbọ́dọ̀ wà authorized from Aláàfin Ọ̀yọ́ kábíyèsí gbogbo bàbá wa Alága Ọ̀jà tó gbadé òótọ́ ni bọ̀ ajẹ́tọ́ fún bàbá Alága Ọ̀jà yẹn kọ́ lọ tún kíní ìṣẹ̀ṣe Ọ̀yọ́ ṣe kí bàbá wọ ìpè bí kì í ṣe adé íńtánẹ́ẹ̀tì tó wọ́n fún wọn no because Ṣèyí Mákindé gangan ẹ disrespect bàbá yẹn tó wá pé yes ẹ fẹ́ fún Alága Ọ̀jà ní adé èmi ò dispute ẹ̀ ní tí mò ń tẹnu mọ́ fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ torí mo rá àwọn Ọ̀yọ́ kan náà tó ń ta sí mi. ṣé ẹgbẹ́ tó sọ oríṣiríṣi Mákindé yẹn gan wọ́n disrespect Aláàfin pé Ṣèyí Mákindé fáwọn yẹn ládé
so wọ́n tẹ́ pé Ṣèyí Mákindé ló fún aláìfún rẹ̀ náà ládé so tí kan tó bá wà láàrin àwọn méjèèjì so kò Ṣèyí Mákindé ó lè fẹ́ lé bọ́dì ládé náà nígbà tó yẹ pé ok Ṣèyí Mákindé ò lè fún wọn ládé àbí wáyé tí Aláàfin náà sì wá fún wọn ládé Aláàfin wà fún wọn ládé títí ìgbà tí Ṣèyí Mákindé wá fún wọn ládé táwọn yẹn ti celebrate ẹ̀ tí wọ́n ti ń pè wọ́n lọ́ba táwọn náà ti ní palace gbẹ̀wá ní kó sì lọ gbélẹ̀ wá ní Ṣèyí Mákindé gan ó ti dẹ̀sẹ̀ Aláàfin ìrẹ́pọ̀ ni wọ́n wà láàrin Aláàfin àti Ṣèyí Mákindé àbíjà Ṣèyí Mákindé disrespect Aláàfin ṣùgbọ́n nígbà tí Fọyẹ́ Mákindé tí ó pè Àbáwálé Adébọ́lá kúkú mọ́ dáfá kò sì fẹ́ Aláàfin tó lọ gbé babaláwo láti Amẹ́ríkà tó ní wá dáfá wípé ta ni fámú tí fámú wà dé Ṣèyí Mákindé ó disrespect Aláàfin gbà náà oore wo ló lè tó bá wọn oore wo ló tó bá wọn láyé tí yẹn lè ṣe fún yàn kí yẹn mú yẹn láti grassroots ó sì mú yẹn lórí ipò ọba pẹ̀lú alóhun tí Ṣèyí Mákindé ṣe fún Aláàfin kò yẹ kí Ṣèyí Mákindé lè ṣe yẹn kan kó bẹ́ẹ̀ láàfin mọ́ láyé kò yẹ kí Ṣèyí Mákindé lè ṣe yẹn kan kó bẹ́ẹ̀ láàfin mọ́ láyé lóore kan ṣe bá láwọn ìdílé Gbádégẹṣin àbí kí náà ń pè tó ti ń gbowó kiri tó ti ń bribe kiri billions of naira náà ti ná according to báwọn yẹn sọ pé wọn náà ń gbowó kiri wọn bribe wọn pé mọ́ ikọ̀ tí ń dáhùn ibìkan tí Ṣèyí Mákindé pé rá ẹja rìn báyìí tí àyípa bí sólóore ní yín báyìí sórí Ṣèyí Mákindé wá sí fún yín náà kọlẹ̀ lẹ́tù tó fi ń bù yìí tí ó kọlẹ̀ tí fi ń bù yìí kéèyàn ò sọ̀bọ̀ lóore ó sàn ju kéèyàn sọ̀bọ̀ lóore ó sàn ju kéèyàn ò sẹ́ni tí ò ní mórí lóore lọ táyé pé kó wá séèyàn lóore ìjà ló wá ní ẹ̀yìn tó fi gbé padà fún Ṣèyí Mákindé oore wo ló lè tó oore tí Ṣèyí Mákindé ṣe wọn lọ mú yẹn láti Canada fún ìsọdọ̀bà ẹni tó ń gòlè tí ò lè sọ yọdọ tó ti kú nílé. Ọ̀yọ́mèsì ò ń dé adé nǹkan tẹ́mi ń sọ nìyẹn Ọ̀yọ́mèsì kò ń dé adé Ọ̀yọ́mèsì wà fún ọba kan máa tẹ̀lé Aláàfin ni Ọ̀yọ́mèsì ò gbọ́dọ̀ dádé èèwọ̀ ni k'Ọ̀yọ́mèsì dádé ẹ lọ béèrè. ìsọkúsọ ló ń sọ Mèsì gbọ́dọ̀ dádé wọn gbọ́ àfòkú mọ tẹ̀lé Aláàfin ni ìsọkúsọ ló ń sọ ó mọ tó ń sọ bí ẹgẹ tiẹ̀ ti tán ìsọkúsọ ló ń sọ ó mọ tó ń sọ. nígbà tí ní ayé Ajímọ̀bí bó wà gbọ́tàn yẹn ìgbà náà Ládọjà ò tí ì jọba Samuel Olúgadé irọ́ bàbá kí ló wà ní ọba ńgbà náà bàbá Pópó Àkànmọ́ Adétúnjí ló wà ní ọba Ajímọ̀bí fún gbogbo àwọn olóyè nìbàdàn àtàwọn baálẹ̀ ibì kan tí wọn ládé rí Ajímọ̀bí fún ogun ládé bíi 20+ ni wọn Tájímọ̀bí fún ládé àwọn yẹn ló dádé rí náà wọn ò dádé rí ìjọ kan nìkan máa ń bẹ̀rẹ̀ kéèké sọ pé láàrin gbogbo Ọ̀yọ́mèsì Aláàfin kẹlẹ gbọ́dọ̀ mọ dádé ẹlòmíì gbọ́dọ̀ bá pàdé dé tí wàá di Ṣàngó Aláàfin dé sáà di Ṣàngó orí Aláàfin náà fi wá gbà ní àbí táwọn ti wá gbadé nìsín wọn àmọ́ disrespect Aláàfin kò possible kan tó gbọ́n gbọ́ àwọn gbadé wọn àmọ́ disrespect Aláàfin náà wọ́n pè Imperial Majesty òun Aláàfin ọba lórí àwọn ọba ni tí wàá sábà lábẹ́ Aláàfin kò pa Aláàfin gẹ́lẹ́ tí wàá sábà bá yéèkì lábẹ́ Aláàfin kò pa Aláàfin lé náà táyà pọ́ tẹ̀tẹ̀ fi ṣe táyà pẹ́fẹ́lẹ́ fi ṣe ni kíní yẹn yóò pa Aláàfin lé ni apẹ́fẹ́lẹ́ fi ṣe tí kò ní yẹ tálàfin ó gbà lọ́wọ́ wọn tálàfin fún ìjọba ni ó lè gba less than 5 million lọ́wọ́ ẹni ọ̀kan náà ẹ wá ń da gbogbo ẹrù ó tún wá sórí mídíà wá sẹnu bí ẹnu ẹlẹ́dẹ̀ ẹ̀gàn ẹnu bí ajẹ ẹnu bí ẹnu ẹja ẹnu sáàkì olójú bí pín ní bọ́kọ́tà aláyé eru aláyé bù lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pọlọ yòrò ọpọlọ ń ṣèfín ọpọlọ ti jù tọmọ lágbárí bóyá tí ń fi ọpọlọ mọ ní àmọ́ wà gbá sórí mídíà ó sọ̀rọ̀ jàbàtà bẹ́ẹ̀ ni ẹ ti tó lọ sí fi máa fi sọ̀rọ̀ etí ẹdí ẹnu kùn èyí mọ̀ pẹ́nu ń fẹ̀ wọ́n lè fún yín máìkì pé ẹbí sọ̀rọ̀ kódà bí ẹni pé fẹ́ lọ mi wọ́n dànù bí wọn lónìí dànù bí ọ ẹ̀sìn gbéjẹ́ ẹ̀gbéjẹ́ tẹ bá lábẹ́ mẹ́rin tẹ́lẹ̀ gbà láàfin lórí bílíọ̀ yóò ṣe ní dàrú bí omi ò ṣe ní tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹgbẹ́ láàfin sùúrù ìpọ́jù
àfi tí ó bá ní tó. Láti sin lọ tó bá ti fídíò tó yẹ pé lórí ọ̀rọ̀ pé Ọ̀yọ́ ló ń sọ téè sí iye tahùn sí àwọn ládéládé yòókù téè iye tahùn sí Ifẹ̀ tó iye tahùn sí Ìbàdàn á mọ̀ fún ọ lésì o. Tá a bá ní a fi òré yín lẹ̀ kó sókú yẹ bó ṣe wù ẹ lè lọ jẹ o àbí ẹ lọ mi àbí ẹ fi ń tábà èyún nípa tiẹ̀ pé ẹ lólùfẹ́ wa káàkiri àgbàlá ayé ògùn tí a fi wé àtẹ̀gò ṣe ń lè ṣe Renix ó sì ń ta wàràwàrà tí àwọn èèyàn ń bò tíkẹ̀tíkẹ̀. Tá a bá rí ẹnìkan tó bá ní àìlera kan lára tó náà fẹ́ ògùn tá a fi wé àtẹ̀gò ṣe kó kàn sí lè ṣe Renix. Nọ́mbà tẹ́kùn sílẹ̀ olùdí fúnra yìí láṣẹ Olódùmarè ó tẹ́ fi ń wo nìfọ́ èyí tẹ́ fi ń wo di láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa mo kí wa ẹ̀ làbọ̀rú ẹ̀ làbọ̀yè bọ́ sí.